Mo kí gbogbo ọkàn tó rí mi wò. Bàbá fáyàfáyà kí ọ lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ẹ gbọ́ ohùn yìí láti èní lọ. Ire pàjáwìrì, èyí tó ti ń retí lọ́jọ́ pípẹ́, èyí tó ti ẹ̀ retí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo ṣe torí òkèdè lówùúrọ̀ yìí, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀run kó fi fún ọ. Ẹnu àṣẹ ni mo fi sọ̀rọ̀ sínú ayé rẹ lónìí o. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, tó bá jẹ́ wípé lóòtítọ́ ni mo jẹ́ wòlíì Ọlọ́run, ire tó o retí láti 20 ọdún, láti 30 ọdún, lórúkọ Jésù, ọ̀run kó fi lé ọ lọ́wọ́. Mo gbàdúrà, gbogbo bí táyé ti kórìíra rẹ, gbogbo bí táyé ti ń ṣe lára rẹ, gbogbo bí táyé ò tiẹ̀ ti fẹ́ rí ọ sójú, lórúkọ Jésù wọn ó padà wá tẹríba fún ọ. Wọn ó wá tọrọ ìforíjì níwájú rẹ. Mo gbà á ládùúà bí mo ti torí òkèdè lónìí, lórúkọ Jésù, ayọ̀ ìgbàlà, ayọ̀ ìṣẹ́gun, lórúkọ Jésù kó wọlé tán. Mo wá gbàdúrà, gbogbo ipá àti agbára òkùnkùn èyí tí ń dojú ogun kọ́ lójú oorun tàbí lójú àlá, tó yẹ tó bá ti dijú báyìí, àlákàlà ṣáá ni. Láti ẹni lọ, mo gbàdúrà, Ọlọ́run ọ̀run kó ṣẹ́gun wọn. Kéèyàn máa lálàá, kí màlúù máa lé, kéjò máa lé. Kéèyàn máa lálàá kó máa jẹun lójú oorun. Kéèyàn máa lálàá kó máa ní ìbálòpọ̀ lójú oorun. Kéèyàn máa lálàá kó máa bímọ lójú oorun. Kò sì rọ́mọ ní, kò róyún ní lójú ayé débi tí ò bímọ lójú ayé o. Ṣùgbọ́n lójú oorun yóò rí pé òun lóyún, òun sì ń bímọ. Láti ẹni lọ, gbogbo agbára tó lóun ó pa kádàrá rẹ̀ dà, Ọlọ́run ọ̀run kó bá wọn wí. Mo gbàdúrà, Ọlọ́run ìtẹ̀dó orí òkè yọmílókò ìyà yìí, lórúkọ Jésù kó bá wọn wí. Ọlọ́run bàbá wa Enoch Adéjàre Adébóyè, lórúkọ Jésù ó yá kó bá wọn wí. Gbogbo agbára tó dojú ogun kọ, gbogbo agbára tó sọ pé kò sọ́nà àbáyọ fún ọ, mo gbàdúrà, Ọlọ́run Adébóyè kó lù wọ́n pa. Ogun ọ̀run kó gbé ọ níjà. Ayọ̀ rẹ kó kún o. Ó rí ìgbàlà, ó rí àánú gbà, ó rí ìṣẹ́gun ní gbogbo ọ̀nà rẹ báyìí. Ìṣẹ́gun ni ó. Láti ẹni lọ lọ kọ́ sílẹ̀, láti ẹni lọ, pàápàá jùlọ nínú oṣù tá a wà yìí, kóṣù ọ̀hún tó parí, lórúkọ Jésù a ó fi ohun rere bẹ̀ ọ́ wò. A máa fi ohun rere bẹ̀ ọ́ wò. Ẹ gbọ́ mi dáadáa, tí ènìyàn bá dákẹ́ tí ara ẹ máa ń bá dákẹ́ ni. Òun ni mo ṣe fẹ́ pè ọ́ sí program tó ń lọ lọ́wọ́ gbogbo ọjọ́ Wednesday ni. Tó o bá ní oore ọ̀fẹ́ láti yọjú lẹ́ẹ̀kan, kó o tiẹ̀ yọjú lẹ́ẹ̀kan ká fi mọ́ra. Ẹ gbọ́ o, Jésù Kristi ti wà ní ìkàlẹ̀. Òun ni Ọlọ́run tí ń bá ẹ̀dá ṣe. Kò sẹ́ni tó lè ṣe. Tí ènìyàn bá ṣe ìrànlọ́wọ́ kan fún ọ, wo ìrànlọ́wọ́ yẹn ó máa gbà padà lọ́wọ́ rẹ̀. Ní gbogbo ọ̀nà ni ó fi gbà padà. Gbọ́ o, ṣùgbọ́n tí Jésù bá ṣe fún ọ, Jésù ò ní sọ ọ lásán. Jésù ò ṣetán láti kórìíra rẹ. Jésù fẹ́ ọ, ó nífẹ̀ẹ́ rẹ o. Tó o bá lè súnmọ́, òun náà ni pé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ké pè mí, èmi ò sì gbọ́. Ní gbogbo ìgbà ìṣòro, ké pè Ọlọ́run. Ọlọ́run nìkan ọba ló lè gbọ́. Yé náwó káàkiri, èyí tó rà léwúrẹ́, èyí tó rà lágùntàn, ó ti tó jẹ́. Èyí tó kówó fáwọn wòlíì òkùnkùn, ó ti tó jẹ́. Gbéra kó wá sí orí òkè yọmílókò ìyà, kájọ gbàdúrà kó gun iṣẹ́ nínú ayé rẹ̀, kọ́rọ̀ rẹ̀ ó dayọ̀, kó káyé rẹ̀ ó lójútùú, kò náà ní kọ́bọ̀, kò náà ní 5 náírà. Gbọ́ mi dáadáa, ohun tó kàn nílò ni pé kó gbé ìgbésẹ̀. Tó o bá ti lè gbé ìgbésẹ̀, ẹ wo arákùnrin tí a ń pè ní Bátíméù afọ́jú. Ó ní tí Jésù bá gbà bí lọ́jọ́ ẹ̀ lójú mi máa là. Nígbà tó sì gbọ́ pé àwọn ọ̀gọ̀rọ̀ rẹ̀ ń tẹ̀lé Jésù bọ̀, ó kígbe, ó ní Jésù Kristi ọmọ Dáfídì, ó ní wò mí sàn. Anìkan ní kó dákẹ́ ẹnu ẹ̀. Ẹ̀yìn ìyẹn ní ọ̀tá tí ó jẹ́ pé kò ń fẹ́ kó ṣe ṣe. Bó o ti ń wò mí lórí Facebook báyìí, ọ̀tá máa sọ pé ó jẹ́ má dá wọn lóhùn, ó jẹ́ má ṣe. Gbọ́, ìwọ ló mọ̀. You will make the determination in your heart when you decide that I'm going to attend that program and my problem shall be over, and that problem shall be over. You will find it no more in the name of Jesus Christ. Listen to me. There is no way to settle it. There are some battles you cannot face it by yourself alone. You need the assistance of the men of God to consult God on your behalf. That is why I'm inviting you. Come to this program. It's every Wednesday, 9 to 12 p.m., 9 in the morning, with fasting and prayer. I'm going to give you the description through the phone. You will call to my number and I will give you the description. Ó pe number mi tí mo fẹ́ pè yìí.
wọ́n sì sọ ọ̀nà fún ọ gbogbo bó ṣe rìn dé orí òkè yẹn ní gbogbo ọjọ́ Wednesday. Gbọ́ mi dáadáa, mo fẹ́ pe nọ́mbà yẹn ní ìsìn, mo bá èrò kó kọ sílẹ̀ 0802391 08023 ṣé o ti kọ́ 917208. mo tún ti pè 08023917208. tó o bá ti pe nọ́mbà yẹn màá gbé, màá gbàdúrà fún ọ, màá ṣọ́nà fún ọ, gbogbo tọ́lọ́run bá sọ fún mi nípa rẹ̀ màá sọ fún ọ látòrí aago. màá sì wá júwe ọ̀nà fún ọ, yóò dára fún ọ. lọ pè mí báyìí, lọ ra credit card sí aago rẹ kó pè mí, ó máa dára fún ọ. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín àmín àmín. Fire.